rìsálà yìí yóò máa lọ bá ìyàgbó kan ó ní blue film nílùú Ìbàdàn má kó àbùkù bá àwọn àáfàá ilẹ̀ Yorùbá afọlọ́n fi bẹ̀ ọ́ torí wípé ní rábítà omi ara ẹ̀jẹ̀ ara Maulana Sheikh Adam ni wọ́n fi dá rábítà lẹ̀ bàbá wa rí wípé ní rábítà yìí àwọn fẹ́ fi tẹ̀lé ayé al-Qur'an tá a fẹ́ gbàbẹ̀ wọlé wípé ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu al-Qur'an ní ìwọ ìyàgbó nǹkan nílùú Ìbàdàn ní blue film al-Qur'an ní wa'tasimu bihablillahi jami'an ẹ̀dí okùn Ọlọ́run ọba mú tí ń sí al-Qur'an ìyẹn ni wípé ní ìjọ kan ní kí mùsùlùmí ó ṣe ẹ má pín lọ́tọ̀ọ̀tọ̀ wala tafarraqu ẹ má pín lọ́tọ̀ọ̀tọ̀ ibòmí al-Qur'an sọ wípé ní ẹ má pín lọ́tọ̀ọ̀tọ̀ watafshilu tẹ́wàá padà wá jákulẹ̀ watadhhaba rihukum agbára yán lọ òun ni bàbá Sheikh Adam fi ṣe náà fi dá rábítà kalẹ̀ ní 1964 ìwọ ìyàgbó nǹkan oní blue film nílùú Ìbàdàn disgrace ló jẹ́ fún gbogbo tí ń jẹ́ obìn lágbàáyé kódà ẹni tí ò kéwú gangan kò gbọdọ̀ wúrú wà tí wọ ìyàgbó nǹkan tó ń wù billahi la ilaha illa huwa torí wípé ní kí ló fẹ́ gbàmbi kí rábítà ò tú kí lẹ fẹ́ gbàmbi kí rábítà ó bàjẹ́ ní ìsìn rábítà ní represent Islam nílẹ̀ Yorùbá ó sọ agbára Islam dódidi ìwọ wá yọ àkétì ó fẹ́ fọ́ rábítà ẹ ti gbìyànjú rẹ̀ Ọlọ́run ò gbà fún yín bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n já sí wípé ní wọ́n já lákùn lọ́wọ́ yín láti lè bà rábítà yìí jẹ́ láti lè fọ́ rábítà ṣé bàbá wa ìmáàmù agbọ́tọ̀mọ kékeré nílùú Ìbàdàn adamallah hayata wàdà wùlátàwù ṣé bàbá náà fẹjọ́ sùn wọ́n wípé rábítà ọ̀pá wọn lé àbáwọn ń kàbùkù ní rábítà ó nípò tí bàbá dìmú ní rábítà bàbá àbúrò mẹ́ta sì ti fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ àpọ́nlé ṣé bàbá wa nílùú Oǹdó ìmáàmù Oǹdó náà fẹjọ́ sùn ọ́ wípé rábítà ọ̀pá wọn lé ìwọ ìyàgbó nǹkan àti ẹ̀sàsàlẹ̀ àti fàtáyọ̀ onítìró oníbàdàn àti ajigini wọ́jà tẹwá tí wọn pé tẹlẹ àfi rábítà bàjẹ́ bàbá wa tí wọ́n jẹ́ olórí ìmáàmù ní rábítà bàbá wa ní Èkìtì sáwọn ni wọ́n fẹjọ́ sùn ọ́ wípé nítọ̀ àwọn ọ̀dà pẹ̀lẹ́ rábítà o rábítà recognize àwọn o àbí bàbá wa ní Máṣáhùn nílùú Ọ̀ṣun tí wọ́n ní rábítà tó gbé ẹlòmíì tó bá jáde níta ń sọ yìí òun ò ní rí sí àkíyèsí kò sí ní dípẹ́ à ń dáàbò bo ìsìláàmù ni yóò máa lérò wípé ní wọ́n ń bú ìyàgbó nǹkan ìlú Ìbàdàn yóò ní wọ́n ń yẹ̀yẹ́ ìyàgbó nǹkan ìlú Ìbàdàn tọ́já sí wípé ní oní blue film ni gbogbo ayé àṣírí rẹ̀ tú sí gbogbo ayé ìwọ wa ń pìtàn ìtẹ́ ibú ìtẹ́ tí ọ̀gbẹ́ni àwọn bàbá rẹ̀ láwí òun ni ìwọ ìyàgbó nǹkan wa ń tẹnu bọ̀ wípé Sheikh Adam sẹ́ o ọmọ kékeré ni wọ́n ta lọ́bọ̀ jẹ́ pé wọ́n sọ ọmọ kékeré ni bàbá Sheikh Adam ọmọ ọdún mélòó lànẹ́bì fi bẹ̀rẹ̀ ẹsẹ́ iye ọdún tí ànẹ́bì bẹ̀rẹ̀ ẹsẹ́ iye ọdún yẹn Sheikh Adam dá rábítà lẹ̀ wọ́n ti tún ẹ̀tẹ̀ tútù bá ń lọ gan gẹ́gẹ́ bí according to bàbá mùdírù Markazi sọ so ìwọ wa ń fi àwọn bàbá rẹ̀ òfin wọn wé Sheikh Adam wallahi tallahi ìsúná bìdá ìlẹ̀ àṣìṣe ńlá ni fún ìwọ ìyàgbó nǹkan oní blue film ọ̀rọ̀ bí fún nǹkan ni wọ́n sọ rábítà bàbá rẹ̀ tó ń sọ̀rọ̀ wọn yẹn náà bàbá rẹ̀ nílùú Ìbàdàn yẹn billahi la ilaha illa huwa wọn ò tó bàtà ẹsẹ̀ Sheikh Adam àfi yẹpẹrẹ wọn nínú ayé ṣe nítorí Sheikh Adam fún wọn ní tẹkírìm gáyàtà tẹkírìm Sheikh Adam fún gbogbo àwọn bàbá yẹn nílẹ̀ Yorùbá àpọ́nlé tó já sí pé ní àáfàá kan ò fún wọn ṣáájú rí àṣìlè ráfà kan tó lè fún àáfàá Ìbàdàn gbogbo àáfàá ilẹ̀ Yorùbá tó lè fún wọn nírú àpọ́nlé bẹ́ẹ̀ mọ́ láyé kò lè ṣẹlẹ̀ mọ́ torí wípé ní bẹ̀rẹ̀ látòrí bàbá wa ọmọ alága bàbá Sheikh Adam ní wọn ò jẹ́ kí ìtàn bàbá yẹn parẹ́ mú àáfàá tó ṣe rú ẹ̀wà ṣáájú nílùú Ìbàdàn tó wá ń fi àwọn bàbá yẹn òfin wọn wé Sheikh Adam sí ànábì òun ló dé gbẹ̀yìn nínú gbogbo àwọn ànábì Ọlọ́run bàbá ńlá bàbá ànábì Ibrahim sáré ọ̀kadà ju gbogbo wọn lọ ní ànábì Ọlọ́run fi ṣe pàápín gbogbo àwọn ànábì Ọlọ́run òun ló wá pé iṣẹ́ wọn ìwọ ìyàgbó nǹkan oní blue film ìlú Ìbàdàn àti wá àti gbogbo àwọn alátìlẹyìn yín tá a sọ yìí ẹ rí wípé ní eléri ibú ní bàbá yín mùnáfìkì tí bàbá yín ṣe ní rábítà òun lẹ́yìn ọmọ náà lẹ́ra wọlé yìí bójú wọ ọ̀bà tó àná nígbà tí wọ́n dìtẹ̀ bàbá Sheikh Adam rahimahullah ojú wa tó tò ní róòlù táwọn bàbá yín play ní rábítà àwọn bàbá dáadáa ni wọ́n ṣùgbọ́n ìwọ ọmọ búì ìwọ ọmọ òfò àdánù yìí oní blue film ọmọ tó ò nójútì àbúrò rẹ ọgbọ́pọ̀ àbúrò rẹ ṣé n tó gbé wọ rábítà nù example gidi nìyẹn tábúrò rẹ jáde tí ń sunkún pé ní ẹ má bá wí àpàdà sí abúkú ló dé bá àǹtí òun torí pé ó ti ṣe dáadáa kọjá rí dáadáa tó ṣe kó tó di pé ní okó virus okó àgbákò òun ni Markazi fi pè ọ́ngbà náà ìwà máa ṣe rí ibú tó ń ṣe yìí tó ń ṣe blue film káàkiri tó tún ṣe tó ń bọ́ ọmọ kékeré nù rẹ tó bá àtúntò yẹn boyún jẹ́ mọ́ la so rẹ pé gbogbo tẹ̀yẹ́ parẹ́ lórí social media ni àwọn ọmọ rẹ ló ń kọ ìtàn burúkú yẹn kalẹ̀ fún so àbúrò rẹ jáde ó ní àwọn ẹ̀mọ́ bínú sáǹtì hùn ó ní ń bo ọkọ fámìlì àwọn jẹ́ ni ń bo ọkọ bàbá àwọn jẹ́ ni ìwọ náà wọ àbùkù tó ń kó bá bàbá yẹn àwọn bàbá yẹn wọn yanu ara wọn sọ yín pé nítọ̀ Sheikh Adam o ìránṣẹ́ àwọn ni ìwọ mo fọ ọmọ àdánù tó ń ba ìsìlámù jẹ́ tó ìsìlámù làwọn ń jà fún rábítà tilẹ̀ Yorùbá ni ó sì wà láti wá tẹ̀lé àyàkùnrin láti fi so gbogbo tí ń jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá papọ̀ ni ẹ̀yin ọlọ́tẹ̀ gbogbo yín dẹ́kun ayé ìjọba yìí nísìn tẹ́ni àfikí rábítà ọba jẹ́ àfikí ẹ̀rẹ́yìn rábítà kí lẹ fẹ́ gbà mẹ́sàn pé ìsìlámù lẹ fẹ́ dojú ẹ̀ bólẹ̀ ìsìlámù táyẹ̀ ẹ̀sẹ̀ ń wọ́nà fún nílẹ̀ Yorùbá pẹ́kọ̀ kí ìsìlámù ọ̀lágbára bàbá Sheikh Adam wá dá kalẹ̀ ìsìlámù wá di pé ó ní agbára ọmọ rẹ̀ lẹ́yìn bàbá Sheikh Adam òun bàbá mùdírù Markazi adamallahu hayata wa dawlatahu ẹ wo bàbá ṣe handle rábítà pẹ̀lú ọkọ̀ bàbá personality bàbá ẹ wo iye millions tí bàbá gbà wọlé ètò ṣe kéde nu
ètí ò ṣe kéde tí bàbá wa Tinubu president Tinubu Ọlọ́run jẹ́ kí wọ́n láti yọrí dáadáa Ọlọ́run jẹ́ kí Nàìjíríà òrojú láyé wọn Ọlọ́run lọ́mọ etí bàbá yẹn gbé kalẹ̀ ní president Tinubu so personality bàbá ti yín wo lẹ́yìn fi kún rábítà bójú wọ ọ̀bà tó dànà ojú wa ń tó tò ní tábà sọ pé àwọn bàbá yín ni wọ́n dìtẹ̀ rábítà lánàá níwọ̀n ọmọ òfò aṣẹ́wó burúkú yìí nílùú Ìbàdàn so tábà sọ pé àwọn bàbá yín náà bá rábítà jẹ́ lánàá bójú wọ ọ̀bà tó dànà ojú wa tó tò ní ojú wa tó ti tò ní báyìí contribution bàbá Sheikh Adam ní rábítà bí wọ́n ṣe ní àwọn ní initiator àwọn ni wọ́n ní fíkìrà rábítà yẹn wọ́n dẹ̀ dà rábítà yẹn kalẹ̀ Ọlọ́run bá wọn ṣe àmì sí Ọlọ́run tẹ́wọ́ gbà wọ́n fi kọ́ secretariat síbàdàn ní Bódìjà so gbogbo akitiyan Sheikh Adam lárí àtàwọn tí wọ́n ní ẹ̀mí dáadáa gẹ́gẹ́ bàbá ìmọ̀mù tá à ń sọ yìí bàbá ìmọ̀mù àgbọ̀tọ̀ kékeré àtàwọn bẹ́ẹ̀ lọ tí wọ́n dó ti Sheikh Adam ní lánàá òní báyìí nísìnyí bàbá Sheikh Habib wọ́n wá tẹ́wọ́ gbà rábítà wa ń lo òkè àgbàríkà wa ń dé bá rábítà tó bá wá di lọ́la nísìnyí pẹ̀lú e-library tí rábítà fẹ́ kọ́ yìí tó bá wá di lọ́la tí gbogbo ẹ̀ wá láti yọrí dáadáa àwọn ọmọ aṣẹ́wó olórí ibú tó bí kalẹ̀ ń láwọn ọmọ tó ti ba rẹ́kọ̀dù wọn jẹ́ ó kọ ọkọ̀ tí ó fẹ́ àwọn ọmọ òfò tí obìnrin eléyìí ibú ìbí kalẹ̀ gbogbo ẹ̀ tó bá ti fẹ́ bá ìsìlámù jẹ́ agbọ́dọ̀ gbógun tí ní agbọ́dọ̀ wọ́rù náà ti ń ṣe agbọ́dọ̀ wo ibi tó ti wá àìsòdodo yẹn mẹ́lókó bá wa so àwọn ọmọ tiẹ̀ náà wá dìde lọ́la wọ́n àmọ́ pìtàn eré ibú bí ìyàwó ṣe ń pìtàn eré ibú yìí ìyàwó tó já sí pé ní aṣẹ́wó ni tó já sí pé ní ọkọ̀ òkú kọ́mọ́ọ̀dù ni òun ni mo kọ́kọ́ rí lákọ̀ọ́kọ́ nílẹ̀ Yorùbá tó fẹ́ ọkùnrin méjì papọ̀ ìfẹ́ lọ́yà kan l'Amẹ́ríkà ìsù tún fẹ́ ọmọ kan lọ́dọ̀ rẹ̀ tọ́mọ eléyìí tó bá sọ́kọ́ bóyún jẹ́ mọ́lá tí irú wọn lọ́yẹ kọ́ jáde kọ́ ọmọ dá sọ̀rọ̀ Islam disgrace lọ jẹ́ so àwọn ọmọ tiẹ̀ náà padà jáde lọ́la wọ́n padà mọ̀ sọ pé ẹ̀ rábítà sẹ́ ogún àwọn bàbá wọn ni àwọn bàbá wọn kan lókè Sondoko àwọn bàbá wọn kan lókè Yẹ̀wẹ̀rù àwọn bàbá wọn kan lókè Sọnù àwọn ni wọ́n ní rábítà tọ́jà sí pé ní àmọ́ contribution tí ìyá yín ẹni òfò ọmọ àdánù ntí kó sí rábítà ní sí àmọ́ kí rábítà ó bàjẹ́ kí ni ìwọ obìnrin olórí burúkú kí lọ fẹ́ gbà bẹ́ẹ̀ rábítà tọ́jà sí pé ní Islam náà fi tẹ̀lé ilẹ̀ Yorùbá ẹ̀sà sàlẹ̀ tọ́jà sí pé òun ló kọ́ tó àṣírí ọmọbìnrin yóò ẹ̀sà sàlẹ̀ títọ́ pé òun ṣe súnà orí ibú òun ló kọ́ tó àṣírí obìnrin tó gbógun tí yóò gbà tọ́rọ̀ ẹlẹ́hà ṣẹlẹ̀ o kò sókọ tí ò gbógun nìkan òun ló jẹ́ ká máa pàṣẹwó ni òun ló jẹ́ ká máa kó ní blue film ni tó bí àwọn alùsùn èrè ibú tọ́lọ lẹ́yìn papọ̀ mẹ́pẹ̀lú àbòsí yẹn àwọn ẹni jẹ́ ká máa pé ní alábòsí ni oní blue film ni yáyì àwọn ẹgbẹ́ blue film ẹ̀ jáde àwọn ni promoter rẹ̀ àwọn lọ́dọ̀ darapọ̀ mọ́ nísìnyí báyìí so àwọn ọmọ ẹ̀sà àṣàlẹ̀ àwọn náà padà mọ́ jáde lọ́la pé bàbá àwọn lọ́jọ́ ní dábìtà tó gbé bàbá ẹ̀sà àṣàlẹ̀ yìí ọlọ́run mọ́ bí tí bàbá rẹ̀ wà gbàtàn dábìtà lẹ̀ bẹ́ẹ̀ bàbá rẹ̀ wà ní ọtí tí mu ti lọ́wọ́ àwọn bàbá tiwa nípele mùsùlùmí ni wọ́n àfáà ni wọ́n ìmáàmù ni wọ́n so bí wọ́n ṣe ń dábìtà wulẹ̀ rí wọn ọlọ́run sí ayé social media aláwa yìí nǹkan kò lè lọ free scot free kò lè ṣẹlẹ̀ mọ́ tó bá di wípé ní àwọn ọmọ yín bá wá jáde lọ́la pẹ̀lú ipa ribi tí bàbá mùdírù mọ́gàsì kó ní rábítà tí rábítà wá dodidi tí agbára rábítà wá dé tẹ wá bẹ̀rẹ̀ sí ní yọ àkéètì pé ẹ bàjẹ́ wallahi ìsúnmọ́ bí àyín àtẹ̀bí yín lẹ́pàá tó gbé ìsìlámù lẹ́fẹ́ gbógun tì nílẹ̀ Yorùbá iṣẹ́ àwọn àgbàlagbà tí wọ́n dààmú lé lórí òun lẹ́ gbógun tì ọwọ́ ń fi rẹ̀ wé ọwọ́ ń fi Ìbàdàn wé lọrin àní fi orí ibú wọlé lẹ́yìn àwọn bàbá wọn máa ń pòwe wọ́n ní àìlọ́ọ̀dà ògòǹgò kèé ṣe ẹgbẹ́ adífẹ́nẹ́kù Ìlọrin táyé ìparẹ́ kò sílẹ̀ Yorùbá kan tó lè bá lọrin níbi mímọ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn síbílẹ̀ lẹ́sẹ̀ tá à ń rí náà ni gbogbo ilẹ̀ Yorùbá ń ṣe tá à ń rí tábà sọ wípé ní Ìlọrin o wọ́n ní ayẹ o láàrin ara wọn pẹ̀lú àbòsí tí wọ́n ṣe fún Sheikh Adam gangan o àlefi wọn wéra wọn bìlẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ni mo sọ níbi mímọ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn Ìlọrin number 1 tó dúró bá délẹ̀ já sọ ta ló já mọ̀ wípé ní Ìbàdàn àwọn onímọ̀ mẹ́mbàdàn Ìlọrin ni bàbá Sheikh Adam ni tí wọ́n bá kọ̀ tán bàbá yẹn kalẹ̀ ìtàn wọn padà bàbá yẹn sòfò nìyẹn wọ́n lọ jù sáfàní tí wọ́n ní ní orí pàkankan tí èdè gbogbo ilẹ̀ Yorùbá Ìlọrin number 1 Ìlọrin òun ni number 1 nípa òun ni kíbílátù dín Ìlọrin ni so tábàárí ká wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilé kéwú tí wọ obìnrin aṣẹ́wó burúkú tó tún mẹ́nu bà orí bàbá rẹ̀ dà ẹni rẹ̀ ní bàbá rẹ̀ ṣùgbọ́n wọn lòun kó àbùkù bá wọn orí bàbá rẹ̀ dà so nílẹ̀ Yorùbá tábà mú bàbá wa Sheikh Adam tán rahimahullahu rahmatan wasi'a abájàmá tábà mú bàbá Sheikh Adam tán nílẹ̀ Yorùbá bàbá wa Sheikh Zubulu lọ́kàn àwọn bàbá tí wọ́n fi wọ́n wé Sheikh Adam yìí tó ń sọ yí pé ní ọmọ ní Sheikh Adam jẹ́ sí wọn ọ̀rọ̀ ojú orí là ń sọ yìí ni àwọn tí ń bẹ láyé lónìí báyìí náà wọ́n tí èmi láwọn àgbàlagbà kódà tó mi tún jẹ́ ìmáàmù wọn wọ́n ju Sheikh Adam lọ́jọ́ orí bídà ìsìláyà wọ́n ju Sheikh Adam lọ́jọ́ orí tí wọ́n ti lé ní 100 sẹ́yìn wọ́n sì tún bẹnu ayé tí àwọn ọmọ kọ̀m̀pútà pẹ̀lú Sheikh Adam ni àwọn bàbá yín tẹ̀ ń sọ nílùú Ìbàdàn gbogbo ẹnu mo fi sọ mú kan jáde nu wọn tó ṣe déédéé Sheikh Zubulu ọmọ kẹwàá Sheikh Adam mú ẹnìkan ṣoṣo jáde ní Ìbàdàn àtà tó fi délé kéwú gbogbo àwọn àtàwọn délé kéwú lẹ̀ mú wọn jáde ètò ṣe déédéé Sheikh Zubulu bàbá ní sọ̀rọ̀ ọmọ kéwú Sheikh Adam ètò wá ṣe déédéé wọn níbi ká lọ́mọ kéwú mú jáde ní Ìbàdàn o ìwọ ìyàgbọ́n ká aṣẹ́wó burúkú yìí mú jáde nílùú Ìbàdàn ètò bá ṣe déédéé Sheikh Zubulu níbi kí akọtíra mú jáde nílùú Ìbàdàn challenge nìyẹn fún ọ tó wá ń fò fẹ̀rẹ̀ ọ̀wá ń gbé àwọn bàbá yín òun gbé wọn sẹ́gbẹ̀ẹ́ Sheikh Adam ànífín burúkú ànífín orí kẹ̀kẹ́ àwọn bàbá yín ni òtò Sheikh Zubulu yìí tọ́jọ́ ọmọ kéwú Sheikh Adam tí Sheikh Zubulu bá lọ sí ilẹ̀ Saudi ọ̀rọ̀ ọmọ ni wọ́n gbé débẹ̀ àwọn bàbá tí ń báyà ní ọlọ́tọ̀ọ̀rọ̀ conference ọmọ ẹ̀yà ìmọ̀ conference tí bàbá Sheikh Zubulu lọ
reality làwọn máa sọ àdẹ̀ní sọ̀rọ̀ káwà bias reality la sọ àtàwọn tó fi dé lọ ni gbogbo àwọn àfa àgbààgbà táà ń gbé wọn sẹ́gbẹ̀ẹ́ Sheikh Adam àpẹẹrẹ là ń ṣe láwọn àfa àgbààgbà táà máa ń kà èwo ló tó Sheikh Zugulu nínú wọn tá bá sọ̀rọ̀ bẹ̀rẹ̀ láti lọ ni tó fi délẹ̀ Yorùbá tá bá mú Sheikh Adam tán tá bá yọ Sheikh Adam kó Sheikh Zugulu lọ́kàn mo máa ń sọ mìíràn máa tẹ̀kẹ́rẹ́ tó bá jẹ́ pé Sheikh Zugulu bá lọ jọ́mọ̀ lọ́rin ní subhanaka Allahumma ẹ mú Sheikh Zugulu jáde nílùú Ìbàdàn pẹ̀lú àwọn àgbàlagbà tó ń fi wọn kàn bí Sheikh Adam yìí àwọn bàbá yín tó dá sí pé ní bẹ́ẹ̀ dákọ̀ wọn nílẹ̀ Yorùbá wọn ọmọ wọn wàlá ìwọ̀n ọmọ wọn bàbá yẹn àwọn bàbá tí wọ́n fi ń kàn bí Sheikh Adam yìí ìwọ obìnrin aṣẹ́wó burúkú yìí oní blue film ṣé blue film ẹ̀ ń bẹ lórí social media tí gbogbo àwọn ìyàwó káàkiri tó bá dé sọ̀rọ̀ pé obìnrin tó sọ pé mọ́kàsí pé ọ wọ́n wọlá bàbá rẹ̀ mọ́lá wọ́n sì wọlá pé ní èyí bẹ̀rẹ̀ wọn èyí bẹ̀rẹ̀ blue film gbà náà ni mọ́kàsí fi pé ọ ṣé bí náà ló fi ń ṣe yẹn rẹ̀ yìí ilé kéwú tó wá tó fi ń wé mọ́kàsí kẹ́ wọ́n ti wá gbẹ́ ilé kéwú kàràṣì kan ṣé wọ́n pè ọ ṣé wọ́n mọ̀ pé wọ́n bẹ̀rù ayé mọ́ mú product wọn jáde product Sheikh Adam ọkọ̀ pé ra kàyó bàbá Sheikh Zugulu mú wọn jáde nínú gbogbo àwọn ilé kéwú tó sọ ibẹ̀ ní mẹ́rin Ìbàdàn yẹn Ìbàdàn ìlú wa ní ilẹ̀ Yorùbá ní ṣùgbọ́n ìwọ ọmọ olórí ibú yìí torí pé òun bínú bí lábìtà lẹ̀ ń bínú ni o bí Sheikh Adam lẹ̀ ń bínú ni o bóyá Islam lẹ̀ ń bínú ni o àmọ́ tó pé kí ni lábìtà gbé dání tí ì bá sí Islam àwọn olórí burúkú tí wọ́n pẹ̀lú àwọn ní àlùsùn náà yìí tí wọ́n sọ̀pọ̀ ti wo obìnrin aṣẹ́wó burúkú yìí ọmọ tẹ́ ń sọ ń pa rẹ ni tó bá wá dé lọrin nínú gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá nílọrin iwájúwájú nílọrin wà o bá ṣe ń sọ ipò sáfà ilẹ̀ Yorùbá kankan tó tó àfáà lọrin o ojú ló mọ sọ fún yín o àtà ilé kéwù yín bàbá ní máa dùn gẹ́gẹ́ ṣé bàbá ilé kéwù ọmọ kéwù iṣẹ́ bàbá aláya ni wọ́n ṣé wọ́n dìnnà ìrẹ́ni so tí wọ́n sọ pé ní ilé kéwù tí yóò wà láti lọrin ìwọ mo òfò burúkú ìtọ́ ìdásọ̀rọ̀ Islam ṣé bí àwọn obìnrin bẹ́ẹ̀ ń lọrin àwọn pòfẹ́sọ̀ ń bẹ́ẹ̀ ní lọrin tí wọ́n jó obìnrin tí wọ́n sẹ̀ kéwù rẹ̀ sí wẹ́wẹ́ wọ́n sẹ̀ kéwù bàbá rẹ̀ sí wẹ́wẹ́ bí jáde sí láyé láwọn obìnrin níjọ́ lórí káwọn máa ṣe wọn bí ọ̀sìn sí wọn lórí ibú káàkiri nílẹ̀ Yorùbá yìí ìwọ tó ọkọ̀ jóbìnrin àkọ́kọ́ táwọn àwọn nílẹ̀ Yorùbá wípé ní obìnrin o alhamdulillah obìnrin ṣe wá sí o ìwọ náà lọ wá di irinṣẹ́ ṣètọ́nù yìí tó dá sí pé ẹni tí òkè ogan tí wọn ò fi jẹ umul fitinati nílùú Ìbàdàn ọgbọ̀nà tẹ́lú tó ń dánwò yìí gbogbo tí ń jẹ́ atrocity aburú láyé yìí ọwọ́ obìnrin ló pin sí mo ti lo àdìsá náà bí fún pé ní ìsàlám testahi fásitì náà máa ṣì ta tó o bá ti nídìí ju gbogbo tó bá wọ ní kọ́ máa ṣe irú wọ gbọdọ̀ máa dá sọ̀rọ̀ Islam mọ́ nílẹ̀ Yorùbá àmì ìdásípọ̀ wà dá sọ̀rọ̀ rábítà ṣé o dé rábítà wọn lé ọ apádà sí aburúkú ló dé bá àwọn bàbá yín náà àfa bàbá tí wọn dó dédé bí bàbá Ìmámù Ìbàdàn agbọ́sọ̀mọ kékeré ẹ òbí sí àbíkú sẹ́ńpá bàbá yẹn lé ṣé bá ti bá padà sí aburúkú dé bá àwọn bàbá yẹn nílùú Ìbàdàn kí ló lé wọn rábítà kí ló lé àwọn bàbá yẹn ní rábítà táwọn bàbá yẹn ò fi wà ní rábítà ẹ sọ fún mi tẹ wá dóńtà níta rábítà tẹ wá ń sọkò sínú ilé pé kí rábítà sáfọ ọ sábà jẹ ṣé nítorí bọ́lá ti gbọ́lá fún bàbá Sheikh Habib wallahi ta'ala ìṣúná bíi láìláìlá ìlàwà bọ́lá wọn ṣe gbọ́lá fún wọn ni kódà gbogbo tí lè ṣe kálẹ̀ bọ́lá wọn ṣe gbọ́lá fún wọn lẹ́yìn yẹn torí pé àníyàn wọn mọ́ àníyàn bàbá tí tí ò mọ́hun lọ́fà láàfin òfin representative ní rábítà mọ́ kí ló dé wọn rábítà àwọn ọmọ olùkọ́ àgbákò nílùú wo tẹ́lọ̀ lẹ́dí papọ̀ mọ́ láti fọ́ rábítà kí ló rí bàbá tí wọn náà rábítà mọ́ ẹ sọ gbogbo àwọn àbábàbà tí àwọn ọmọ wọn tí ó jẹ́ sí pé ní àmọ́ gẹ́gẹ́ bí ọmọ aṣẹ́wó burúkú yìí tó ń sọ̀rọ̀ nísìnyí tó ń sọ kò sí Sheikh Adam tó ń sọ kò sí baba Mudu Markaz tó ń sọ kò sí rábítà àwọn bàbá rẹ àìlátìbọ̀tán tó dáa ní òjò kí wọ́n ní representative ní rábítà mọ́ lẹ́yìn náà gáwó lọ́ọ̀kan ẹ̀ lè wọlé mọ́ so ó dé rábítà wọn lé ọ bó tẹ̀ jẹ́ pé ní irú rẹ̀ kọ́ ni wọ́n wá rábítà ìwà aṣẹ́wó burúkú kọ́ ni wọ́n wá rábítà bí lẹ́yìn láìláìlá wà ọkùnrin wọn yẹ tí ì bọ́ ọ̀sùn kan dákọ̀ ọkùnrin náà fún mi débi ní ọmọ 19 years ọbọ̀ ọ̀sùn tí tó tún gbóyún jẹ́ mọ́ ọlá so a máa sọ òdodo àìmọ́ máa sọ òdodo wọn náà kí ni afá ìfẹ́ gbàmí ọ̀rọ̀ tí ń sọ yìí kí ló náà fẹ́ gbàmí kọ́ bá rábítà jẹ́ kí ni ìyàgbó ń kàn Ìbàdàn fẹ́ gbàmí kọ́ bá rábítà jẹ́ ṣé ó dé àbí ipò tí bàbá Sheikh Adam dìmú náà ni bàbá wa Mudu Markaz kò ní ìdìmú ó kọ bàbá yín ìwọ náà fún kọ bàbá rẹ fi réèsì owó tẹ wá lọlẹ̀ nípa pọ̀ mọ́ àwọn onísúnnà lérí ibú tọ́já sí pé ní àwọn náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ba ìlú Ọ̀yọ́ jẹ́ yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní da ìlú Ọ̀yọ́ rú a sì kìlọ̀ fún bàbá ìmáàmù ẹ wo èyí tàbá ti sọ pé kẹtù gbé lọ sí ọ̀ǹda súnnà náà Ìlọrin náà fi máa bá wájú bẹ́ẹ̀ ṣe lè múrù bàbá wọn nílẹ̀ márùn wá nílùú Ìlọrin nílùú Ìbàdàn nínú àwọn àfáà tí ń bẹ lásìkò yìí àti pòfẹ́sọ̀ nù yín àti dókítà nù yín nílùú Ìbàdàn ẹ múrù bàbá wọn nílẹ̀ márùn jáde níbi mímọ̀ tẹ́bá tí wọ́n sọ̀ǹda súnnà náà ẹ tún rí pòfẹ́sọ̀ Akuri tí wọ́n lọ dàlú Ọ̀yọ́ rú níbi gbogbo ibi tó tẹ̀ bá ti wà ibẹ̀ lẹ́tì máa rí wọn tẹ́bá tí wọ́n ti kójọ báyìí ibẹ̀ òtún ní ti mímọ́ láyé fáwọn àbàdàlà bìbí iwájú Ọlọ́run tó ibẹ̀ ìlú Ìlọrin lẹ̀ bá ń bínú nípa rábítà iwájú ní Ìlọrin wà o iwájú ni wọ́n wà níbi mímọ́ o níbi ọ̀rọ̀ ẹ̀sìn yìí o wà láì iwájú ni wọ́n wà o wájú náà máa bá lọrin torí wípé ní bàbá Sheikh Alimi wọ́n ti parí gbogbo sẹ́hùn ara sẹ́yẹ tí wọ́n parí ṣé bí bàbá Sheikh Adam Ọ̀yọ́ ni origin bàbá kí ló mú wọn dé lọrin tí wọ́n fi promote lọrin káàkiri gbogbo ogun mẹ́rin àgbáńlá ayé ṣé bí nítorí wípé ní àgbàtà bàbá Sheikh Alimi ni níjọ́ òní lọrin bẹ̀rẹ̀ gbogbo lọrin bẹ̀rẹ̀ ní ìsìnkẹ́ tí ìjú 300 years lọ ìlú òlàwà lè fi wé Ìlọrin nílẹ̀ Yorùbá ọlá lọrin ní Islam ilẹ̀ Yorùbá fi ń mí àtàtò fi dẹ́kọ̀ òun ni wọ́n mọ́ dùn fáwọn ọmọ lọrin
ní dùn mí fáwọn àbá lọ ni kíjẹkújẹ ti bá yé yín jẹ́ títí di sin kẹ má mọ ipe ní Markaz yìí o àfihàn ọba lọ ni wàlẹ́ àfihàn ọba lọ ni Markaz. So baba Sheikh Adam wọ́n gbé Markaz yẹn kalẹ̀ nílùú Èkó lágége ó wá di headquarter fún gbogbo ohun tí ń jẹ́ àfíàsì Islam nílẹ̀ Yorùbá àtàtò fi dé lọ́rin náà. Bí ọba sí Markaz ń bi ọ̀rọ̀ Islam ò pé baba Sheikh Adam lọ́nà fi ṣe kòǹgẹ́ wọn. So ẹni tó wá ṣerú báwọn tí wọ́n wá gbé ìmọ̀ náà dé sílẹ̀ Yorùbá tí ó di pé gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá àwọn náà wá ń proud ṣe bí proudness yẹn lọ́fà láfi ń bá Ìlọrin fagagbága nísìn. Tí ọba sọ́la Sheikh Adam ni ṣe bí Ìlọrin gbogbo àwọn bàbá tí wọ́n kéwù Ìlọrin gbogbo tí wọ́n kéwù náà ọwọ́ àdìgbé ní alhamdulilayi ilẹ̀ Yorùbá náà wọ́n máa ń fọwọ́ sọ̀yà pé àwọn náà ṣe tó di mímọ́ àtàtì èdè ìrìwọ̀ ìyàgbọ́n kẹ́yìn oní blue film ìlú Ìbàdàn àtàtì èdè orí ẹ̀. So Ìlọrin baba Sheikh Adam lọ́lọ́run fi gbé ògo Nàìjíríà jáde káàkiri gbogbo àgbáyé. Ṣé bàbá yín àwọn bàbá yín tó dájú pé ọlá àwọn ọ̀kọ́jà ibi tí wọ́n wà Sheikh Adam lọ́wọ́ promote ọlá àwọn délẹ̀ Lárúbáwá káàkiri gbogbo ààyè. Ṣé orí pa bàbá rẹ̀ mẹ́kú tọrun ìyàgbọ́n kan ní blue film tó bá dákọ̀ bàbá rẹ̀ ń gẹ́lẹ̀ sí wọ́n mọ̀ ẹni tí wọ́n mọ̀ lágbélé tí wọ́n mọ̀ nílẹ̀ Yorùbá gan. Ṣé tó bá kó mẹ́ tó bá dé Abidjan l'Afrique Coast tó dájú pé ní 80% Èjìgbò Abidjan ni ilé kéwú tó ní standard tí ń bẹ ní Abidjan kò sí ọ̀tọ̀ Markaz kò sí kéwú ní lẹ́yìn Markaz mọ̀ l'Abidjan. Markaz Pressville tí bàbá wa Sheikh Adam Yahya Al-Fulani tí wọ́n lọ bá wọn sí program ìjọ sí lórí Sheikh Haji Jamal. So àwọn ni wọ́n dominate gbogbo bẹ́ẹ̀. So táwọn kò mẹ́ tó fi wá kárí gbogbo tí ń jẹ́ ilẹ̀ Haúsá tó fi wá dé gbogbo tí ń jẹ́ ilẹ̀ Lárúbáwá. Àwọn bàbá ti ẹ̀hún ni wọ́n wá fi wọ́n wé Sheikh Adam tí ó tó gbé ní àwọn bàbá rẹ̀ mo fọlọ́run búra sí wọn ò tó Sheikh Zuglul. Wallahi mo challenge yẹ everybody mo challenge. Àwọn bàbá yín ní Ìbàdàn nílẹ̀ Yorùbá tí wọ́n bá tó Sheikh Zuglul tọ́jọ́ máa kí Sheikh Adam ẹ̀mú wọn jáde.